sọ. Alhamdulillah ọlọ́pàá ti mọ́lẹ̀ adúpẹ́ fọlọ́run bá làwọn akẹ́rọ jẹ́ ó dúpẹ́ gbọ́dọ̀ bẹ̀rù bá dúpẹ́ gbà ní ìsàlẹ̀ ogúnlégún ó dúpẹ́ fọlọ́run ọpẹ́ ní òótọ́. Sétí lẹ́dà lọ́dún tó kọjá tí 2024 sí 2025 Àlàmú ṣe ọlọ́run ọba àlàdé oníláyè. Mo dúpẹ́ ọpẹ́ ọ̀tọ̀ Àlàmú mọ́lẹ̀ lọ́wọ́lọ́. Orílẹ̀-èdè tí ìmọ̀lẹ̀ ara àwọn ògúnlẹ̀ wọn dájú sámọ́nì ọmọ bàbá ẹ̀ pàṣẹ o. Tí bá dúpẹ́ mọ́ra ń tẹ́ tí mo sọ ọba náà mi mọ́ mọ́ tí bá dúpẹ́ lọ sáàtì tí mo dúpẹ́ lọ́wọ́ náà bí mo mọ ọ̀làpá akẹ́bà jẹ́. Ìdúpẹ́ dọ̀ ọmọ mi àti dábì mi. Ìdúpẹ́ mi lọ́sọ̀dọ̀ ọmọ mi ọ̀làpá akẹ́bà jẹ́ àmọ̀kẹ́sẹ̀ rí mọ́tò. Ọ̀pọ̀lọpọ̀ àmì ìfọ̀hún jẹ́ alámọ́dé ní tòǹgbà. Pẹ̀lú bàbá mi àlàjìrá ìní ìjàre o. Torí ìṣẹ́nu tó tọ́ba níbẹ̀ lórí lọ. Inú mi tún máa lò gan dẹ́gbẹ́ yàtọ̀ fún òyìn lọ́tọ̀. Àmọ́ kò sí níta tó ṣe. Àfi kásáwá dúpẹ́ fún sáàtì. Ọba ṣe yọ̀wù wọ́n ló dáa ni lè ṣe bí báyìí o. Ọlọ́mọ tí wọ́n yàyà ẹ̀kọ́ kí n tó dá. Tí ó yẹ pọ́ sí nìkan tí ó yẹ máma mi. Tí ó yẹ mi kankan tí mọ́lẹ̀ lẹ́dà. Yèrè tí lọ́dà rẹ̀ o. Ó ṣe ọlọ́run ọ̀gbọ́n ọba kiri ìyóṣe. Tìrí tí ó lè èèyàn tẹ́lẹ̀tẹ́lẹ̀ ẹ̀gbọ́n ilé o. Tìrí tí wọ́n ò mọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ẹ̀gbọ́n ilé. Alhamdulillah. Tí bá ní mo ní tí bẹ́sẹ̀ tí rí ìmọ̀lẹ̀ àpò ìrọ̀ lásán ní dípá abárábílẹ̀ ìláyé tó ń bá òṣìṣẹ́ ọlọ́run ọba o. Ọba tí ó sì fi lọ́nà ìgbésẹ̀ ayé mi rìn sí ayé mi ìjẹun ayé mi ìwọ̀ṣọ́ ayé mi. Ọba tí ó sì fi lọ́nà tóbi mi sọ́nà àmúṣọ́ ọlọ́run. Ọba àtòtò mi pọ̀ mọ́ lórí rí ẹ̀dá àlàdólé láyé ṣó. Ẹ̀ṣá àti máa dúpẹ́ ọpẹ́lẹ̀ mi já sí tìrì mọ́lẹ̀. Ṣèmi náà ní èmi náà gan ọmọ tàbí ẹ̀yìn ó bá sọ. Ọba ilé ìjọba fújì ìdílé gbogbo. Ìmọ̀lẹ̀ jùlọ lẹ́ẹ̀dá. Ọ̀rọ̀ mi tó bá tí ìmọ̀lẹ̀ múlẹ̀ ó ṣe bí jọ pẹ́ náírà fún ogúnlé kò jọ pẹ́ lọ́lọ́. Kò jọ pẹ́ lọ́. Ó ṣe dédé ọpẹ́ náírà ó ṣe sáàtì.
tí bá dúpẹ́ lọ́wọ́ anábí mọ́wà tí mo dúpẹ́ lọ́wọ́ wọn àfáà mi tí mo dúpẹ́ lọ́wọ́ mọ́ mi ní pẹ̀lú dáàdì. Òye kí wọ́n lè dojú ọpẹ́ mi kọ́bi kan tí rí ìmọ̀lára gbogbo ìyẹn gangan lọ́dọ̀ dáàdì ní bàtò ẹlẹ́yinjú àrùn ilẹ̀kùn àlejò náà bá mọ́mọ́ ìrọ̀rùn fújì dandan ìrọ̀rùn fújì ìmúlẹ̀ ọmọ ìyá àtọ́bí ìjọba èrò lẹ́gàdánló ọpẹ́lọpẹ́ ọlọ́wọ́ ara mọ́ ọpẹ́lọpẹ́ ìtàwé ìyẹn láti ní bàzó kọ́rọ́lẹ̀ wọn bá kò ní sọ̀kalẹ̀ kó ló ń fẹ́ ẹ̀kú èèyàn tí rí ìmọ̀lára fòògùn lé ọ̀pọ̀ nìkan dálọ́bọ̀ ọ̀tọ̀ pé ló bá ní ṣàánú òun ọkọ̀ọ̀kan lọ́lọ́pàá bọ̀ ọ̀tọ̀ kò ní sọ̀kalẹ̀ wọn làwọn ìwọ́n jẹ́ dúpẹ́ lọ́wọ́ ìtọ́lọ́rọ́ tó lè jẹ́ ẹṣẹ́ kan jẹ́ṣẹ́ fún òní Àlàbí owó ṣe ìbáṣọ. Lójó bá pariwo dání náírà fún Ògúnlé bàbá kọ́lé bí ìyàn ìyá kọ́lé bí Ògúnlé o. Tó o bá ṣe dáadáa tí ìmọ̀ náírà fún Ògúnlé wà á tún ní bàbá ní ìta wà ní bàbá ní ìta fún Ògúnlé. Alájọ ọmọdé tẹ́lá ẹ̀dùnkà mi pọ̀pọ̀ wọn tẹ́ ẹṣẹ́ kan dáàbì mi ọ̀rọ̀ ẹ̀yin lè sọ pé iná kánú kan ṣoṣo ẹ ló lè tàn kánú 500 ẹ ló lè tàn mílíọ̀n iná kánú kan ṣoṣo ẹ̀yin lè sọ bẹ́ẹ̀ fún mi iná yìí ò ní ipò ìbáṣọba. Adina yóò ní kú tẹ̀mí tán kánú gbogbo. Àtàwọn tó tún kù tẹ máa tàn. Kẹ̀sẹ̀ tó ti tèmi mọ́dọ̀ ìyára fún wa. Ọlọ́run ní sọ́kálẹ̀ látọ̀ òun ẹjọ́ fún. Mo wá dúpẹ́ lọ́wọ́ everybody bá jọkùnrin bá jóbìnrin adúgbò lọ́wọ́ yẹn ṣe tírí lẹ́dà rẹ̀ bá ṣe tẹ́wọ́ bá ní ara mú ẹgbẹ́ púpọ̀ ẹ̀sẹ̀ gan àti Ìbàdàn àti inú Èkó àtàbẹ́ Ògùntà everywhere àti Òṣogbo Ìlọrin worldwide. Gbogbo ibi tá dárí wọn ẹ̀dá tọ́lá ti jẹ́ àdúgbò lọ́wọ́ yín lórí tíì lẹ́dà. Ìṣeré ìjọ ọ̀gẹ́gbọ́. Ìṣeré ìjọ ọ̀gẹ́gbọ́. Ọmọ bá sọ̀tọ̀ wí. Àdúgbò lọ́wọ́ àwọn èèyàn mọ́dúgbà pé ọ̀tọ̀mọ́ rẹ̀ òun lé o. Odúbọ́lá gbogbo PFC channel látọ̀gẹ́dẹ́lẹ̀ both Nigeria and abroad látọ̀rí my president àìbáṣiṣẹ́ olúkúmọ́nà yẹ́sẹ̀ lọ o kòlẹ́ aláàjì ìdúgbòlúgbò my president gbogbo PFC yẹ́sẹ̀ jẹ́ ní àyọ̀gá. Mo dàbí pẹ́lú ẹ̀yin tí dáàdì ìlú bá gbó. Táwọn yìí ní àyẹ̀ṣe kan o. Bàbá àti ìlọ́dà, bàbá àjọ́bí tẹ́lú wọn dára o. Ìtọ́jú ọba náà lé. Bàbá àjọ́bí pẹ́ kúlẹ̀ àṣúlẹ̀, aráàlú ìṣúlẹ̀ mọ́nà. Bàbá àjọ́bí lè jà fún òkàdá, alẹ́ bá. Wọ́n lé wọn ọba lèpo kábà jẹjẹ.
alẹ́ ìbá ọmọ ọlọ́dọ̀ bí èmi àkíwọ̀n o ẹbí yín àṣẹ púpọ̀ ọdún láyé ojúlówó ọmọ ọlọ́dọ̀ mi bọ̀ tó alẹ́ ìbá àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ìgboro ṣe bá ṣe ṣe.